lórí ọ̀rọ̀ ta ni ó gba tíkẹ́ẹ̀tì gómìnà, ta ni ó di gómìnà lọ́dún 2027 lẹ́yìn tí gómìnà Abdulrahman Abdulrasaq tó bá lo sáà rẹ̀ tán. Ṣe ni ariwo ńlá sọ tónírúurú orin lọ lọ́tùn lósì ní gbọ̀ngàn event tó wà nílùú Ìlọrin ní Ọ̀fà Road nípínlẹ̀ Kwara. Prince Haliru Dansoho Mahmood Dan Iya Kayama òun ló kó èrò jọ tí ìdùnnú àtayọ̀ ó sì hàn lójú gbogbo àwọn tó wà ní gbọ̀ngàn ọ̀hún. Níbi Dan Iya Kayama bó ṣe yọ sí gbọ̀ngàn ọ̀hún ni ariwo ńlá sọ, wọ́n ń kọ onírúurú orin, bẹ́ẹ̀ lòun náà ń ju agbádá sọ́tún ó ń ju agbádá sósì. Bó ṣe wọ gbọ̀ngàn náà ni gbogbo ẹ̀ pa lọ́lọ́, wọ́n dìde dúró fún un, ó jókòó, gbogbo èrò dákẹ́. Báyìí ni Dan Iya Kayama ló mú ìwé pélébé kan ló mú jáde tó sì bẹ̀rẹ̀ sí kàsé ti àwọn tó wà níkàlẹ̀. Ó ní mo kí gbogbo ẹ̀yin àgbẹ̀ ẹgbẹ́, mo kí ẹ̀yin adarí ẹgbẹ́, mo kí ọmọ ẹgbẹ́, bẹ́ẹ̀ ni mo kí gbogbo ẹ̀yin alátìlẹ́yìn ẹgbẹ́ òṣèlú APC. Mo dúpẹ́ fún yín, mo dúpẹ́ fún ẹnìkọ̀ọ̀kan yín torí pé a pè yín lónìí ẹ sì jẹ́ ìpè wa síbi ayẹyẹ pàtàkì yìí. Ẹkùn ìdìbò mẹ́ta lọ́lọ́run jogún fún wa nípínlẹ̀ Kwara. A ní àríwá tá a mọ̀ sí Kwara North, a ní àárín gbùngbùn tá a mọ̀ sí Kwara Central, bẹ́ẹ̀ la ní gúúsù Kwara tá a mọ̀ sí Kwara South. Láti ọdún 1999 tí ìjọba àwarawa ti bẹ̀rẹ̀, ẹkùn àríwá Kwara kò tí ì pèsè gómìnà kankan, kò tí ì sí ọmọ láti ẹkùn àríwá tá a mọ̀ sí Kwara North tó jẹ gómìnà, léyìí tí kò mú ìpín dọ́gbadọ́gba wá, tí àwọn oníkálukú sì ń pè fún ìpín dọ́gbadọ́gba àti pé ẹkùn àríwá Kwara lọ́gàn. Ó tẹ̀síwájú náà rẹ̀, ó ní mo wà lára àwọn òpómúléró tó ń pariwo pé ìpín dọ́gbadọ́gba òun ló dára, torí pé ìpín dọ́gbadọ́gba yìí ó ní ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìṣọ̀kan, tó sì jẹ́ pé ìṣọ̀kan yìí òun ní òpómúléró fún ìtẹ̀síwájú. Ó ní lónìí mo pe gbogbo èèyàn jọ láti wá kéde èròǹgbà mi, bó tilẹ̀ jẹ́ pé ọ̀tọ̀ ni tí mo fẹ́ kéde tẹ́lẹ̀ o, ṣùgbọ́n báyìí nǹkan míì ní í sọ. Ohun tí mo wá fún lónìí tí mo fi pe gbogbo yín jọ ni pé mo fẹ́ kéde èròǹgbà mi láti díje dupò gómìnà níbi ìdìbò àpapọ̀ tó ń bọ̀ lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC, ẹgbẹ́ onítẹ̀síwájú. Ṣùgbọ́n ní báyìí o, mo ti yí èrò ọkàn mi padà o, ìlú ti yí padà o. Ọ̀tọ̀ ni orin tá à ń kọ tẹ́lẹ̀, ṣùgbọ́n ní báyìí orin wa ó ti yàtọ̀. Láì ní fa ọ̀rọ̀ gùn, mo ṣetán láti juwọ́lẹ̀ fún ẹ̀gbọ́n mi, ọ̀rẹ́ mi, ẹlẹ́yinjú àánú ni Ambassador Abdulfatai Yahaya Seriki Gambari, torí pé àgbà ló tóró lọ, ọba ló tó eyín erin fan. Yahaya Seriki ó tó gbangba sùn lọ́yẹ̀, tó sì jẹ́ pé ẹni tí ó mú ìṣọ̀kan tí ó sọ ìpínlẹ̀ Kwara di àrímọ̀lélọ àwòpadà sẹ́yìn ni. Fún ìdí eléyìí, kì í ṣe pé kákàn di gómìnà lásán, kì í pé kákàn mọ́ parọ́pá fẹ́ jẹ gómìnà, ṣùgbọ́n ṣá o, ta ni ẹni náà tí ó wakọ̀ ìṣọ̀kan tí ó sì wa ọkọ̀ Kwara dé ilẹ̀ ìlérí? Mo rí i pé Ambassador Yahaya Seriki òun ló lè ṣe. Fún ìdí eléyìí, gbogbo ẹ̀yin alátìlẹyìn mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin adarí lẹ́gbẹ́ òṣèlú APC, ẹja fìmọ̀ ṣọ̀kan, ẹja finú sún, ẹja yin Yahaya Seriki gẹ́gẹ́ bí ẹni tí ó dé ká gbé àsíá ẹgbẹ́ òṣèlú APC, ẹja gbèrèsà Yahaya Seriki lọ́wọ́ kó sì lọ ṣe gómìnà wa lọ́dún 2027. Èyí ni ó mú kí ìpínlẹ̀ Kwara kó di àrímọ̀lélọ àwòpadà sẹ́yìn láàrin ìpínlẹ̀ tó kù. Èyí ni ọ̀rọ̀ tó jáde lẹ́nu Dan Iya Kayama, gẹ́gẹ́ bó ṣe ní báyìí o, òun ò díje dupò gómìnà mọ́, òun ṣetán láti ṣe àtìlẹ́yìn fún Yahaya